ẹni tó bá fi islam sílẹ̀ tó bá sọ pé òun ò ṣe islam mọ́ ó wá lọ join ẹ̀sìn míì ó yẹ kó pa ni nítorí pé ó máa fẹ́ leak àwọn secret kan nínú islam ó máa fẹ́ leak ẹ̀ fáwọn ẹlẹ́sìn míì irọ́ lásán kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ nínú islam wàláì kò sí nǹkan kan tó ń jẹ́ bẹ́ẹ̀ al-islam inna dina indallahi al-islam ó rẹ́sì tọ́lọ́ ń yọ ní síjú tọ́lọ́ ọlọ́run bá òun náà ní islam al-islam huwa dinu li yusra wala dinu li asra ẹ̀sìn islam yẹn ẹ̀sìn tó rọrùn ni kò ń ṣẹ̀sìn tó le koko tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà ni ní pé bí mo ṣe sọ tẹ́lẹ̀ yẹn ló ṣe rí ni ẹ fún mi ní àyà kan nínú al-Qur'an ẹ fún mi ní ohun hadisi kan hadisi nabawi sarihatan tó yẹ pé ó clear pé anabi sọ pé man kharaja anil islam ẹni tó bá fẹ́ ẹ̀sìn islam sílẹ̀ o yajibu qatluhu èyí tó fi ń lẹ́tọ̀ sí jòun náà ní kó pa ẹ fún mi láyà yẹn àbí ẹ fún mi ládìs kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ó lè decide kó sọ pé ó fẹ́ ṣẹ̀sìn ó dẹ̀ lè decide kó sọ pé ó ṣe mọ́ fine máa lọ bẹ́ẹ̀ àwa nǹkan táwọn kan máa sọ àwa kan máa fún ẹ ní a máa sọ̀rọ̀ fún a máa ṣe wáàsí fún a máa advice ẹ pé a ò bá máa fi fine al-islam la ikraha fi din kò sí ìjẹra ẹni nípa ní there is no compulsion in religion kò sí tó bá yẹ pé bẹ́ẹ̀ náà ni pé ẹni tó bá fẹ̀sìn èyí tí a ká fẹ̀sìn sílẹ̀ tó lóore jù munafiki nínú àwọn sahaba tá a máa ń pè ní sahabatul kiram àwọn sahaba munafiki ń bẹnu wọn Ànábì dẹ̀ mọ̀ pé munafiki ni wọn Ànábì ò sì point wọn jáde pé àìlè munafiki ni wọn. Ẹ káàbọ̀ padà gbogbo alágbọ̀n kan tí arákùnrin yìí sọ nígbé kò síbi kankan nínú Quran tàbí nínú hadith tó sọ wípé ẹnikẹ́ni tó bá fi ẹ̀sìn ẹ̀ lẹ́ẹ̀pẹ́ kan pa wípé irọ́ ni àwọn nǹkan yẹn ǹjẹ́ òdodo ni àáfàá yìí sọ. Ẹ ká lọ sí Quran chapter 4 verse 89 ó ní they wish you would disbelieve as they have disbelieved wọ́n fẹ́ kí o ṣàìgbàgbọ́ gẹ́gẹ́ bí àwọn náà ṣe ṣàìgbàgbọ́ so you may all be alike ẹ lè jọ rí bákan náà so do not take them as allies má ṣe mú wọn ní ọ̀rẹ́ ayò unless they emigrate in the cause of Allah àyàfi tí wọ́n bá wá sínú ẹ̀sìn Islam wọ́n ti wá sínú ẹ̀sìn Islam báyìí but if they turn away tí wọ́n bá wá yí padà tán náà wọn ò ṣe ẹ̀sìn Islam mọ́ then seize them ẹ gbá wọn mú and unalive them wherever you find them kẹ́ẹ̀dẹ̀ pa wọ́n níbikíbi tí ẹ bá ti bá wọn and do not take any of them as allies or helper má dẹ̀ ṣe mú ìkankan nínú wọn ní ọ̀rẹ́ ayò tàbí olùrànlọ́wọ́ òde ní. Sunnah An-Nisa 40:59 Ibn Abbas said Ibn Abbas sọ wípé the messenger of Allah said Muhammadu òjíṣẹ́ Allah sọ wípé whoever changes his religion ẹnikẹ́ni tó bá pààrọ̀ ẹ̀sìn unalive him ẹ pa ó di méjì. Ẹ ká lọ sí Sahih Bukhari 3017 Sahih Bukhari 3017 narrated Ikrima ṣàlàyé Ali burnt some people Ali dáná sun àwọn èèyàn kan and this news reached Ibn Abbas ìròyìn wá dọ́dọ̀ Ibn Abbas who said ó wá sọ pé had I been in his place I would not have burnt them tó bá yẹ pé òun lòun wà ní ipò tí Ali wà yẹn ni òun ò ní dáná sun wọn as the prophet said torí pé Muhammadu sọ wípé don't punish anybody with Allah's punishment ẹ má ṣe fi ìyà Allah jẹ ẹnikẹ́ni Allah ni òun ni ó lè dáná sun àwọn èèyàn ẹ má dáná sun anybody ẹ má dáná sun èèyàn kankan Allah nìkan ló máa dáná sun àwọn èèyàn. No doubt kò sí èméjì bẹ́ẹ̀ I will have unalived them òun á pa wọ́n ni for the prophet said torí pé Muhammadu sọ wípé if anybody a Muslim tí èèyàn kankan tó jẹ́ mùsùlùmí discards his religion tó náà wọn ò ṣe ẹ̀sìn Islam mọ́ unalive him ẹ pa mẹ́ta. Tá bá lọ sí Sahih Bukhari volume 4 book 52 hadith number 260 ẹ tún máa bá ń bẹ̀. Sahih Bukhari volume 9 book 84 hadith number 57 ẹ tún máa bá ń bẹ̀. Ẹni tún sọ kankan ó ní inna dina indallahi al-Islam pé kò sí ẹ̀sìn kankan tí Allah yọ́nú sí òun náà ni Islam. Ẹni kí àwọn àfáà yìí kí wọ́n mú nǹkan yẹn jáde nínú àwọn òwe kan tó ti wà síwájú Quran nǹkan yìí nínú Quran lẹ ti máa bá. Muhammadu ni ó dá ẹgbẹ́ òkùnkùn yẹn lẹ̀ òun ló fi ń sọ fún wọn pé ẹ̀sìn kan tí Allah òun máa tẹ́wọ́ gbà
òun náà ni Islam, kí gbogbo àwọn èèyàn kí wọ́n lè bá lè wọ inú ẹgbẹ́ yẹn ló ṣe sọ bẹ́ẹ̀. ẹni tún sọ nǹkan, ó ní non-compulsion in religion, kò sí ìjọ nípa nínú ẹ̀sìn. tẹ́ bá ti sọ àwọn nǹkan yìí, àyà yìí ó wà ní Quran chapter 2 verse 256. Quran chapter 2 verse 256. ẹ tẹ̀ sí Google pé kí ni ìdí tí àyà yìí tó fi sọ̀kalẹ̀. Now ó ní Quran chapter 2 verse 250 is also known as a verse on no compulsion in religion, pé kò sí ìjọ nípa nínú ẹ̀sìn. Was revealed in Medina. Wọ́n sọ àyà yẹn kalẹ̀ ní Medina after the prophet Muhammad's migration to Medina. Nígbà tí Muhammad ju ẹ̀ṣẹ̀ lọ sí Medina, ló ṣe ìjírà lọ Medina, àwọn Júù ló bá ń bẹ̀, ló fi ń sọ fún wọn pé ẹ má ṣe ẹ̀sìn tiyín, ẹ̀sìn tèmi náà kò jẹ́ tèmi, tó gbé Muhammad kò tí ì nágbára. Àáfà tàbí mùsùlùmí kankan tó bá lè sọ fún yín pé Ọlọ́run Olódùmarè òun náà ni Allah, àáfà tàbí mùsùlùmí kankan tó bá lè sọ pé Ọlọ́run Olódùmarè òun náà ni ó sọ̀rọ̀ nínú Quran, àáfà tàbí mùsùlùmí kankan tó bá lè sọ pé ẹ̀sìn Islam òun náà ni ẹ̀sìn Ọlọ́run tó ń lọ Allah, tó ń pe Allah lọ́lọ́run, irú àáfà bẹ́ẹ̀ ni kó lọ búra fún yín nídìí Ògún, kó lọ sọ pé tó bá yẹ pé lódodo ni Allah ló jẹ́ Ọlọ́run Olódùmarè, kí nǹkan kan máa ṣe òun bọ̀. tó bá yẹ pé irọ́ lòun pa, tí Allah tí ò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, tóun dẹ̀ sọ pé tóun dẹ̀ ń pe Allah yẹn ní Ọlọ́run láti máa fi tan àwa ọmọ Yorùbá, kó sọ pé kó Ògún kó pa òun, kò jù ẹ lọ. tá ẹni àáfà tó bá ti sọ bẹ́ẹ̀, ẹ̀sìn Islam ẹ̀ṣẹ̀ lè ṣe ń gbà yẹn. ṣó ti yé yín? ẹ jẹ́ kí wọ́n lọ búra fún yín, irọ́ ni wọ́n pa o. Ọlọ́run Olódùmarè ò nẹ́sìn, Ọlọ́run Olódùmarè ò níná kankan tó fẹ́ fi sun ẹnì kankan. Ìfẹ́ ni Ọlọ́run Olódùmarè. Ó já wa sáyé ká ṣèjọba ara wa, ká gbádùn ara wa. Ayé kankan ò parẹ́, irọ́ lásán náà pa. Wọ́n fẹ́ tàn yín kán ba lè gba ilẹ̀ yín ni. Ǹjẹ́ mọ̀ iye àwọn èèyàn tó ti wọ́ sáyé tó ti kú tó ti lọ? Ǹjẹ́ ẹ lè sọ iye wọn? Àwọn èèyàn ń lóyún, wọ́n ń bímọ, ojoojúmọ́ lèèyàn ń kú, ojoojúmọ́ ni à ń bí àwọn èèyàn. Irọ́ lásán ni. Ìran kan ń lọ, ìran kan ń bọ̀ ni o. Wọ́n fẹ́ tàn yín kí wọ́n bá lè gba ilẹ̀ yín, kí wọ́n bá lè sọ wá dẹrú. Ó lè má ṣẹlẹ̀ nígbà ayé tiwa, àmọ́ wọ́n fẹ́ tàn gbogbo wa síbẹ̀, káwa náà lè tàn gbogbo àwọn ọmọ wa síbẹ̀. Irọ́ lásán òun ni ẹ̀sìn Islam. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Ifá ni ohun Ọlọ́run Olódùmarè, kò kí ń ṣe Quran. Quran ni ohun Allah àti ti Muhammadu. Ọlọ́run Olódùmarè ò nílé, ibi gbogbo ni Olódùmarè wà. Kaaba ibẹ̀ ni ilé Allah. Ẹ̀yin ọmọ Yorùbá, mo sọ yìí mo dúró, ó dìgbà.